so gbogbo ẹni tẹ́rí tí ẹrí sí ń sọ̀rọ̀ lórí social media against wa wọ́n mọ̀ nǹkan kan ń tá a mọ̀ kákan bá lè mọ díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá ká ẹnu wọn lẹ̀ ṣùgbọ́n àwọn kan bẹ tí wọ́n ń ráwọn kan pé wọ́n sọ̀rọ̀ ìtí ń dàn láàmú ni wípé a lè jẹ́ obstacle fún conspiracy tán náà ní against àwọn mùsùlùmí àwọn táwọn wọn ò pọ̀ tó àwọn mùsùlùmí o wọ́n sì believe pé àwọn mùsùlùmí ìdọ̀tí la jẹ́ fún ilẹ̀ káàró òjìrè wallahi ta'ala sọ́gà wọn lẹ́lẹ́mọ̀ ni ọ̀rọ̀ rẹ̀ wà ìtàwọn èèyàn ká ń bẹ wọ́n bẹ ẹ̀yin lẹ sọ pé fẹ́ Yorùbá nation ṣé mùsùlùmí ilẹ̀ Yorùbá yìí wá sí Yorùbá ẹ kórìíra Yorùbá mùsùlùmí ẹ lọ mú orí olókun ẹ fi sínú àsíá ẹ sì mọ̀ pé ẹ bọ iná lórí olókun ìgbà tí wọ́n pè mí sí ní conference tí wọ́n pè ní conference àgbáyé àmọ́ lórí net wọ́n sọ fún wa pé ẹ expect pé mùsùlùmí yóò support yín lórí orí olókun tẹ́ ẹ fi síbẹ̀ di ìsìnwọ̀ yìí orí olókun yẹn ìgbà tí wọ́n bá mi fà á ẹni tí ń represent wọn ní Algeria mo mú kúrò láàrin wọn pẹ̀lú àlàyé tí mo ń ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n bá mi fa ìgbà tí wọ́n bẹ̀tẹ̀ pàdé wọ́n padà rán president general wọn sí mi ó pè mí látàbọ̀rọ̀dù pé àwọn bẹ́ẹ̀ mi tẹ́mi nìkan bá ti support àwọn kò ní ìdí àwọn yòókù níbi tí gbogbo mùsùlùmí tó sùn dé nílẹ̀ Yorùbá wọ́n gẹ̀ẹ́tì wáyé pé ṣé Dawood Moran nìkan ló lajú wọ́n pè mí láti abroad gbogbo nǹkan ni wọ́n ṣe tán láti ṣe pẹ̀lú mi tẹ́mi nìkan kàn sá support àwọn kí ló dé wọ́n mọ̀ pé èmi nìkan ni mo ń ronú abala kánú abala tí wọ́n ń ronú lé lórí tí wọ́n sì gbé kalẹ̀ kí ni kọ́ òun wọ́n bí ibi táwọn bá lọ ló bí ṣe ọ lọ ibi táwọn bá lọ làwọn ọmọ ogun Sunday Igboho ọ lọ bó ṣe rí nù ní Ọ̀yọ́ sọ wọ́n bí pé àwa mùsùlùmí àwa náà lè ronú ọyẹ káà náà lọ́mọ ogun níjọ́ tí ìwọ bá ń sọ ọ̀rọ̀ tó hégéèsì àwọn afá àwọn mùsùlùmí láwọn tó pé tí wọ́n di wọn mọ̀ pé ó hégéèsì àwọn tèmi sì mọ̀ tèmi gbọ́ ó sì expect pé tèmi náà dá ilé ọ̀rọ̀ tí mo ń sọ lónìí gbogbo ilẹ̀ padà sọ ọ wá lè jẹ́ pé ẹ ti máa jìyà gbà náà gbogbo ẹ̀yin afá àpàtà gbogbo ẹ̀yin mùsùlùmí pátá àfitọ́ ọ̀bà máa kírun lóko àbò hate Islam ọkà jẹ́ mùsùlùmí ọkà pé mùsùlùmí ni gbogbo ilẹ̀ ẹ sọ yóò ní tí mo sọ yóò kéré nínú tẹ́yìn ọ̀sọ̀ tí ó le táwọn olórí burúkú ìbá support tó bá succeed àwa fẹ́ràn Yorùbá a ní project fún Yorùbá a ní security àmọ́ security wọ̀nyí takòfin ọlọ́pàá mọ̀ ss mọ̀ wọ́n ní ẹ̀yìn ss ṣiṣẹ́ o wọ́n rò pé òmùgọ̀ ní ss wọ́n rò pé dídìrín bíi táwọn wọ́n rò pé wọn ní láàkáì ss mọ̀ wà wọ́ ọ̀sá fún à ṣe nǹkan kan tó jẹ́ against ọmọnìyàn à ṣe nǹkan kan tó jẹ́ ìkà à ṣe against Christian à ṣe against ẹlẹ́bọ à bèlèta sí mùsùlùmí ọmọ ìyá wa tábà ẹ̀sìn wa ni bó ṣe rí nìyẹn tábà ṣe kan tí ọ̀dà against Christian à ní gbalada rẹ̀ à tún jí àlọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ni tábà ṣe against ẹlẹ́bọ ẹ̀sìn wa nígbà tó fẹ́ jẹ́ ẹ̀sìn kò sọ wípé wọ́n pa àbí wọ́n mú kúrò láyé àbí kọ́mọ́jì ọ̀la láàfíà kọ́mọ́jì òṣèlé ayé rẹ̀ ẹni tí ọba sẹ̀sìn wa wà láì kò rí bẹ́ẹ̀ de ó létí tọ́ ọmọ nípa ẹ̀sìn wa ni pé tọ́ba pé tó nínú ni pé ọ̀fẹ́ jẹ́ kẹ́sìn yọ̀ wá ọ̀pá wa ni ọba wa jà ní tọ́ba ti rí àwa táwa lajú máa rú yín tọ́ba ti rí àwa táwa lajú ó ṣe káwọn yòókù ọmọ ti lajú wọn lajú báyìí tó láti ṣe àtọ̀wáyá lọ́kọ̀ mọ́rù bá gbọ́ mọ́rù bọ́ ọ̀ràn wa níṣẹ́ tí Ọlọ́run ò ní support wa àwa lọ́lọ́run tá à ń bẹ̀rù àmàpá àjẹjọ́ wájú Ọlọ́run àlè ṣèkàfẹ́ nìkankan bẹ́ẹ̀ sì wọ́n sì jẹ́ ẹ̀sìn sọ pé kò gba gbogbo ẹ̀sìn yòókù tó òun nìkan náà lórí ara rẹ̀ síbẹ̀ kì í ṣe ọ̀tá wọn níbi ìsẹ̀mí wọn kà ló kó ṣe bísínẹ̀sì ẹ gbélu rẹ gbélé rẹ gbàrà ìtì ẹ tá a bá ti pè ọ́ sẹ́sìn wa tó o bá ti ṣe làkùndé ìnúkó máa ṣe tiẹ̀ máa wo tiẹ̀ ńgbọ́ tó bá wọ Ọlọ́run kó fi ọmọ náà bí ọba sì fi wọ ọmọ náà wọn sọ pé ká lọ pa ọ́ àmọ́ tó o bá wá dìde pọ́ ọ́ pa wá ọ́ jẹ̀ṣẹ́gẹ̀yà ọ́ bá wa ń bẹ̀ ìyẹn ni kò mọ̀ iwájú ọlọ́pàá láti sọ iwájú sọ́jà láti sọ pé àwọn kìí ṣe mùsùlùmí tó pé ọ wà ló kó ọmọ ogun kájọ ẹ máa hàn bá lókè ẹ ní òòsà àwọn ọmọlẹ̀ ń bẹ́ pẹ̀lú ẹ jẹ ìyà àti ọmọlẹ̀ yín yes n táwọn wí nìyẹn nítorí pé àwọn ìpè ọlọ́pàá náà máa pè self defence ara òfin àgbáyé kó tó kan òfin Nàìjíríà ni kì í ṣe gbé òfin Nàìjíríà everybody lọ́gbọ́dọ̀ defend ara rẹ̀ níbi ẹ̀ tó bá fẹ́ síkẹ́ tó bá fẹ́ bàjá ẹ sì expect yìí pé nígbà tẹ́yìn kọ́ ọmọ ogun ẹlẹ́bọ̀ọ́jọ tẹ́yìn hábà káàkiri tẹ́yìn pé gbogbo yín ìtìjáwò ideology ẹ̀bọ níbẹ̀ ẹ sì hate Islam ṣé Christian náà lọ́mọ ogun tiẹ̀ ní ṣé ní security tiẹ̀ ẹ ṣe expect pé tẹ́lẹ̀mí èmi kékeré bá wá ń sọ̀rọ̀ security mùsùlùmí ẹ lè sọ àwọn ọ̀rọ̀ kẹ́kí wọn á dá lé lórí security mùsùlùmí ó ti wà ó ti lé lógún ọdún títí operate
ó sì wà fún gbogbo mùsùlùmí ìfún ó tún wà fún kírísítẹ́nì tẹ́ bá yàn jẹ́ àmọ́ lẹ́nu wọn bá tó fi bá fún aláyè rẹ̀ tó bá yẹ pé tí ń bẹ lọ́kàn yín òun náà ni wípé ẹ gbógun ti Islam àwa la gbìjà rẹ̀ ṣẹ́gbọ́n ẹni bá rí ọ́ support wa nígbà tó Ọlọ́run bá ti wà lókè ẹlẹ́ẹ̀kejì òfin olè gẹ̀ẹ́sì wa òfin ó mú yín ni tẹ́ bá gbógun ti wá tá a bá bá òfin sọ̀rọ̀ àbálọ́pàá sọ̀rọ̀ àbásọ́jà sọ̀rọ̀ tó bá stop yín òfin ti mú yín nù tó bá láwọn stop yín àwọn dé àwa àti yín sí ẹ̀sọ̀ àrópin nígbà yẹn làwọn ẹ̀sẹ̀ àmọ́ dá ọmọ ogun ti álẹ̀ láìsí àmọ́ múra ṣé ọlọ́pàá ò rí yín pé ń gbé bá káàkiri lónìí ẹni àwọn Fúlàní lẹ́ ń pa àwọn Haúsá lẹ́ ń pa lẹ́ ń bájà ṣé ẹ ti máa pe àwa náà làwúsá pé ẹ̀sìn Haúsá là ń sìn ó fẹ́ pé tẹ́ bá rún àwọn táwa lẹ̀ ń bọ̀ wà bá Yorùbá mi ò yé yín ta lẹ́lẹ́ fẹ́ràn náà fa ta lẹ́ pò sí jòkó yín yíya tẹ́lẹ̀ fẹ́ ya lọ́sẹ̀ pé àwa mùsùlùmí sí ayé sì sẹ́gbẹ́ yín ẹ̀ pọ̀ tó amélòó nìyẹn 10% lọ nílẹ̀ káàró òjèrè Christian lọ́pọ̀ wọlé yìí àti ẹ̀yà àti Christian Muslim pọ̀ jù yín lọ because mùsùlùmí nílẹ̀ Yorùbá yìí lẹ́yìn 60% ẹfẹ̀ gan kún ẹfà ìmàkátà ẹni gan kún àwọn alápàjù ní Ìbàdàn àwọn alápàjù Lagos ìlú méjì tó sì tóbi jù nínú state mẹ́fẹ̀ẹ̀fà tán pé South West mẹ́rin ló tóbi jura wọn lọ lẹ́yìn mẹ́rin lẹ́tòrí méjì tó kéré sí àmẹ́rin Èkó lọ́pọ̀ jù Muslim lọ́pọ̀ jù mẹ́ officially Ọ̀yọ́ state Muslim lọ́pọ̀ jù mẹ́ Ọ̀ṣun state Muslim lọ́pọ̀ jù mẹ́ Ògùn state Muslim lọ́pọ̀ jù mẹ́ àwọn state kékèké méjèèjì tí wọ́n bá lẹ́wọ̀n pọ̀ a ní state kan tó pọ̀ jù wọn lọ ibi tẹ́ ti pọ̀ jù lásán nù síbẹ̀ bẹ́ẹ̀ sí pọ̀ ibò mí bẹ́ẹ̀ tí mùsùlùmí wọ 30% ibi wọn ti kéré ní 20% kí á ní fọ́nbù mùsùlùmí lọ pọ̀ jù nílẹ̀ káàró òjìrè ẹfẹ́ ẹkọ̀ àdébàbà pọ̀ jù gan ṣé àgbọ̀dọ̀ sẹ̀mí ni àwọn èsì ka lájọ́ tá a ti ń sèké ọ̀lù àwọn tó bá wa gbé àti kírísítà àti mùsùlùmí wọ́n máa ń yìn wá ni inú wọn máa ń dùn ni ẹ̀yin tẹ́ ẹ̀ ní dáadáa kaka tẹ́ ẹ sí àwa tá a ní school 63 owó wa lọ lẹ́ẹ̀sì jù nítorí àwọn ìkúnnù la fi dálẹ̀ síbẹ̀ àwọn ọmọ wa ní wọ́n mókè tẹ́ máa ń ṣe wáyẹ́ẹ̀kì àwa tá a nílé ọmọ òrukàn tá a tún gbọ́ ọmọ òrukàn sọ́dọ̀ tá a ń tọ́jú ẹ̀ àwa tá a dá mákẹ́ẹ̀tì kalẹ̀ kírísítẹ̀nì náà mùsùlùmí náà ẹlòmíràn náà sáà tá a dá college of education kalẹ̀ a tó dá school of health lẹ̀ àwọn ẹlẹ́rù bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ wí ètò ọmọ ìwé inú yẹn ọfọ́nú bí bẹ̀bẹ́ẹ̀lù ojú kan ló mọ̀ kọ̀ mọ àwọn ojú òkú kí lẹ́lẹ́ mọ̀ ń pàlù èyí tí ń bú wa gangan abroad dòdò sí kọmọ tí ń ṣẹlẹ̀ Nàìjíríà wọ́n ní ó bú wa láti abroad àfikún ọmọ wà Nàìjíríà ọlọ́pàá ó gbé ọ and starting from coming Monday ẹni tẹ́ bá tó sọ̀sọ̀ kú sọ àfọlọ́pàá gbé yín bá ti parọ́ mọ́ wa báyìí torí ẹ fẹ́ máa parọ́ láti borí àwọn èèyàn jẹ́ ẹ sì lè borí ó làákàyè jẹ́ sẹ́yìn èso ọ̀daràn ni àwọn tẹ́ pè láwọn olórí yìí lọ jagun fẹ́ ẹ ti gbàgbé tẹ́mi èèyàn sùn rọrọ rẹrẹ ogun owó làwọn ajáàrí tá a ti lọ bàlú kan jẹ́ sílùú kan ta ni wọn mọ̀ ní kírímìnà nù yín ọ̀n bẹ́nu yín tí máa jíyàn gbé àwọn èsì irú rárá àdábá yẹn àwa ni ẹni tí ń bẹ̀rù ọjọ́ tá a sùn sáré tí wọ́n àgbé àdìdé tá a dùn wájú Ọlọ́run agbágbọ̀ ní ọjọ́ àlìkìyàmà a ní ànábì tó jẹ́ kódówà alẹ́sìn tó jẹ́ pò ń lọ dáàjò ẹ̀sìn àgbáyé ẹ̀sìn gbogbo ọmọ èdè ènìyàn ẹ̀yìn wọn ogun bí ṣe ń lọ́nu bíbí náà sì jẹ́ mu bó ṣe jẹ́ nìyẹn ogun sí Islam ni àdéhùn nọ́mà ìwọ tó bá bá kó sí Islam tẹ́yìn bá ti ń ṣe ń tọ́ da ó dára kó ọmọ ìpò Ọlọ́run dá ní tí ò dáná tó bá ti wá gbá dáadáa mú ó dandan kó o rí ìjà àìdá bẹ́ẹ̀ dà bẹ́ẹ̀ bọ̀ gbàtà aláfẹ́ ṣe tọ́lọ́run ṣéṣù náà dìde ibo lè tí wọ́n ṣe dáadáa tí dáadáa òun tí ò láì dáa tiẹ̀ àdé ibo lè nìkan tí máa dá tí ò ní lọ́ta tiẹ̀ tí yóò hè tètè ṣe ṣé ìwọ́n mùsùlùmí tó bá rí tí wọ́n tapólùpù tó ń ṣe wọ́nranwọ̀nran ẹ̀yìn náà fún ọ lẹ́sìn ni ẹ̀ dáàbò wọ́n atúyín lẹ̀ látó ní lọ tí wọ́n bá ti ń sọ ẹyọ kan yẹn máa sọ mẹ́wàá fún wọn ẹ̀yin lẹ ní òótọ́ ẹ̀yin ni wọ́n yín àjẹ kéèbò tó dé mùsùlùmí àkàn àdánwò àgbàtẹ́ èbò dé tó mú Christianity wá àwọn ẹlẹ́bọ tó dé ní ìsìn aramandi kiri náà ni ó tẹ́ ẹ bá gbọ́ nínú wọn tó bá jẹ́ tó ń pèpè sí orílẹ̀-èdè ẹlẹ́bọ wọ́n ti kọ́kọ́ kiri yóò rẹ̀ kó tó máa jáfẹ́ bọ̀ àbí bí kò máa jẹ́ Sunday
àbí Monday ní jẹ́ ọ̀tẹ̀ tí wọ́n gbèsè ẹ̀ nú àwọn tí wọ́n pọ̀mpù owó fún ọ látàbúrọ́dù ẹ máa gbógun ti Islam everywhere ni kò sí ibi tí ò ti yé wa ṣùgbọ́n má expect ní pé àwa lẹ́wà máa gbé pílò wà bá wa ń lé àwálé máa mú ìkúya ẹ̀mọ́ tó bá dé ojú wíńdò mi ibẹ̀ náà ló ti gbiná àbí àwọn iṣẹ́ àfáà tí wọ́n wà gbé pílò sí mú wọ́n máa fún ókùnrin lọ ẹ má bínú ẹ̀jọ́ ń bo bínú bọ́bà bínú máa gbé pílò rẹ̀ bọ̀ báyá o lè gbé pílò kọjá lẹ́nu ọ̀nà tó lè wọlé gan àwọn ọjà bọ́ bá wàjà kó tó gbọ́ dáadáa bọ́ọ̀bà bá wàjà láyà àdàbọ̀ ọjà lọ́jú ebi tá a ti wá bọ̀ tó bá bá wa ọ̀ jẹ ìyà àwọn faramọ́ Yorùbá nation yín níta faramọ́ ni wọ́n Nàìjíríà tó bá di pé Nàìjíríà bá wa túká o àwọn àjọ jókòó ní kí sẹ́yìn lẹ́jọ́kòó fún wa àtọ́bá àtijọ́ ìyá àtàrà gbogbo alájọ jókòó mùsùlùmí àti kírísítà àtẹlẹ́bọ láàjọ jókòó bó láti ṣètò olúwa kìsẹ́ nìkan ní wà jókòó fún wa ẹ wà yọ àwa kó ń bẹ kìsẹ́ àlẹ́ ń bá wí bẹ́ẹ̀ sọ́dí jàǹgbá náà àjọ jáde kìsẹ́ bá sàlọ fún yín kìsẹ́ bẹ́ẹ̀ máa pa wá bí ẹ ṣe ń pa àwọn ará Bosnia lóòótọ́ mùsùlùmí lè má lọ́mọ ogun ní èsì ṣùgbọ́n wọn ò ní orientation náà là ń sọ lọ́yìn wọ́n gbọ́ tí wọ́n bá gbà wọ́n gbà lásìkò gbà tí wọ́n bá rí yín dáadáa ẹ ti fara yín hàn wọ́n dáadáa ni pé apààyàn ni yín ìkà ni yín ẹ lọ́lọ́run ẹ gbàgbọ́ nù sáré ẹ gbàgbọ́ nù ọjọ́ àlìkìyámà ẹ wọ́n gbọ́dọ̀ kóòlù lé yín lọ́wọ́ ẹ jẹ̀lú run ni ẹ bàlú yẹn jẹ ni.